àràwọ̀ tó ń lò àwa bi iyẹ̀pẹ̀ léèrè iyẹ̀pẹ̀ wa mú ìmí kò mú tí torúkọ yẹn mú àwa fún ẹni yẹn ní méjèèjì pé kó wò ó èwo ló bá ọ̀rọ̀ ìgbésí ayé rẹ̀ mu jù àbí tẹ́ bá ṣe ń sọ̀rọ̀ èèyàn fún a mọ̀ bí ọ̀rọ̀ òun ni wọ́n sọ àbọ̀rọ̀ nǹkan nígbà tá a máa bí ó ní èyí tí iyẹ̀pẹ̀ gbé jáde yẹn ló testify pé ọ̀rọ̀ òun gangan ó túmọ̀ sí pé ti iyẹ̀pẹ̀ ní máa ń ṣe kí ni ló máa ń múlẹ̀ jù so ìràwọ̀ tí wọ́n bá fi iyẹ̀pẹ̀ bí òun ni number 1 most authentic ó ju ti ìṣáàbù lọ gbogbo ọ̀nà ni ó fi jù lọ o torí pé mí ní ha khalaqnakum wà fi ha nu'idukum wà mí ní ha nu'idukum tààràtàn bántún háyà nìkà minha khalaqnakum Masha Allah wa fiha nu'idukum wa minha nu'idukum taratan Ọlọ́run bá ní iyẹ̀pẹ̀ la fi dá yín iyẹ̀pẹ̀ la fi dá gbogbo yín pátápátá minha khalaqnakum minha khalaqnakum ẹni pé sáyẹ́ǹsì coding yìí la fi pilẹ̀ yín coding lọ́lọ́run fi pilẹ̀ wa command labádélé ayé ó ní inna mahamuru idha harada shay'an command ẹ wo gbogbo kọ̀mpútà dígítà gbogbo dígítà pátápátá lé ní kí náà fi pilẹ̀ command ni programming ni wọ́n máa program and command ni ọlọ́ni tá a fi pilẹ̀ yín command ni ibi iyẹ̀pẹ̀ yìí náà ni ibi coding yìí náà ni wà fi nu'idukum bẹ́ẹ̀ bá lọ bẹ́ẹ̀ bá bọ̀ ẹ tún padà síbẹ̀ wa minha nu'idukum so inú ibẹ̀ náà ni wọ́n ti máa yọ ètò ayé yín níjọ́ tó bá dojúrú ibẹ̀ náà ni wọ́n ti yọ níjọ́ tó bá dá ibẹ̀ ni wọ́n ti yọ níjọ́ tí ò bá tó dá ibẹ̀ ni wọ́n ti yọ òun ni most authentic nípa èèyàn fẹ́ mọ ìràwọ̀ àwa ṣe tẹnìkan gbàtà ṣe casting 16748 wá jáde ẹ complete
à ń retí 7 ó yá àwọn tó ń wọ online kí ni 7. Seven gbà mí lè jẹ́ yí tí mo yí òótọ́ ni ó depend lórí order tí yẹn bá ń lò. Basic order kí ni 7. Gbogbo àwọn tó ń comment 7 yẹn online àti rẹ̀ ní tó gbanú yín o. Basic order. Amirul Maslaha àti Ustaz Amade Ibrahim, Ustaz Yanda Halli, Ustaz Suluha Abdul Kabir, àwọn tó gbà nìyẹn. Umrah ní 7 0010. Ó kù 4. Kí ni 4? Kí ni 4? Ó yá o, mo ń retí 4, mo ń retí 8. Ẹ comment kí ni 4, kí ni 8. Àti ráwọn kan tó gba 4 yẹn. Yes, correct. 4 nìyẹn bayad. Ó kù 8. In keys bẹ́ẹ̀ ni àwọn humahat mẹ́rin yẹn. These are the 4 templates. Àwọn abí jáde nísìn ibi kí ló máa wà níbí sọ̀rọ̀ sókè ọ̀kàrẹ̀ kí ló máa wà níbí 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 bẹ́ẹ̀ bó ṣe rí nìyẹn. Now 16 figures ti pé. Báwo la ṣe wá mọ nta torí ẹ̀ tẹ ìyẹ̀pẹ̀ yìí? Òun náà ni pé a fẹ́ mọ ìràwọ̀ tẹ́ni ń lò. Tébù ló ti pé yìí. Àkọ́kọ́ bọ́lọ̀ ṣe precision test and accuracy test. Ká wá truth figure. Ká wá soul figure. La fi mọ̀ pé tébù yìí lálàáfíà sahihun jiddan. So soul of the table. Ruhu Romli. And tó bá mọ̀ kó sọ. Sọ̀rọ̀ sókè. 1 mélòó àti soul figure ní ibo ló wà ńbẹ̀. And 13 and 14. So ó ní Ruhu Romli. Ó wá kù TI. Ìyẹn truth index. Kí la máa hide? Figure àwọn figure wo la máa hide? Àwọn figure wo la máa hide láti mọ Sidiku Romli yẹn. 2 plus house 2. I'm add them more. House 5. Irọ́ ló pa. House 3. I'm add house 5. 3 and 5 lẹ máa kọ́kọ́ hide papọ̀. Tá bá hide 3 and 5 ó la máa hide papọ̀. 11 and 15. Now 3 wá rèé, 5 wá rèé. Tá bá hide ẹ̀pọ̀ kí ló máa fún wa? 11 rèé,
15 abẹ́ẹ̀kọ́ tàbá àdẹ̀pọ̀ kí ló máa fún wa tàbá àdì méjèèjì pọ̀ kí ló máa fún wa ṣó wà ń bẹ̀ kò ṣe kí ni kò sí ń bẹ̀ so precision ẹ̀ lò ní abẹ́ẹ̀kọ́ the fact pé ó ní rúhù rọ́mlì a lè consider ẹ̀ abẹ́ẹ̀kọ́ ni so alternatively a tún lè try order míì a tún lè ṣe kí ni a lè try order míì pé ok ẹ jẹ́ ká tún lo order míì ṣe ẹ̀kọ́ order ta lò order wo lélẹ̀ tí 16 fi lè jẹ́ jàmọ́ order wo nìyẹn basic order kọ́ lélẹ̀ this is 8472 code basidawa abẹ́ẹ̀kọ́ tá bá lo basic order this one is 8472 code basic order now M D N A oya kí ló máa wà ní 16 ní basic order kọ́bù dákìl ọlọ́run yẹ 16 yẹn 7 ńkọ́ umura ní 7 4 ńkọ́ bayad 8 in kiss kí ló máa wà ń bí 0000 kí ló máa wà ń bí 0011 kí ló máa wà ń bí 0100 kí ló máa wà ń bí 1001 ibi ńkọ́ 1000 ibi ńkọ́ 1100 ibi ńkọ́ 0011 ibi ńkọ́ 1101 ibi ńkọ́ 0100 ibi ńkọ́ 1110 ibi ńkọ́ 1010 ibi ńkọ́ 010 0000 sole figure 111 mbolo wà ń bẹ̀ 14 abẹ́ẹ̀kọ́ ti 3 plus 5 kí ló máa fún wa 0100 0100 11 and 15 kọ́ 1001 tàbá méjèèjì papọ̀ ńkọ́ mbolo wà ń bẹ̀ 12th house àbí so eléyìí ní ti high àbí so abẹ́ẹ̀kọ́ ni so accuracy ti high ju first one lọ abẹ́ẹ̀kọ́ so a lè lo ẹlẹ́ẹ̀kejì yìí ká consider ẹlẹ́ẹ̀kejì yìí ní lílò now báwo la ṣe wá mọ Jagunlabi gangan ìràwọ̀ tí à ń ṣe kí ni o ìràwọ̀ tá ń wá so dọ̀míìrù la máa kọ́kọ́ wá tá mọ̀ sí root name rn using delta 15 so tá bá máa lo delta 15 a ka gbogbo 1 tó wà ní Romley títí dé house 15 abẹ́ẹ̀kọ́ ni ó yá o 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 àwa minus 12 kí ló máa fún wa 12 yẹn a subtract 9 kí ló máa fún wa 3 abẹ́ẹ̀kọ́ ni so we are starting from house 3 so figure tó wà ní house 3 yẹn níbo ní ilé ẹ̀ according to abjad order bayad ló wà ń bẹ̀
níbo ni ilé ẹ̀ ní abjad order under L. Under L níbo ni ilé ẹ̀ nínú chart tó wà wájú yẹn under L, looking under L níbo ni ilé Bayad 0100 mo ní wọ́n pè ní ilé ẹ̀ fún ẹ in the abjad order. House 3 ó túmọ̀ sí pé ilé ààrẹ ló ṣe kí ni ló wà. So it is found in its house in abjad order. Abẹ́ẹ̀kọ́. So Domir Robli only. So our Rn is equal to 0100. Abẹ́ẹ̀kọ́. Aha. So ẹ yẹ ká wo ká tún wo tébù tà àkọ́kọ́ yẹn ká wo nǹkan tí Dọ̀míìrù tiẹ̀ fún wa tébù tá a lò yẹn ẹ jẹ́ ká try òun náà ká wò bóyá 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18 minus 12 6 a lè yọ 9 kúrò nù òun torí pé kò wúlẹ̀ pé kò pé kíni kò pé 9 so we start from house 6 so umra ló wà ń bẹ abẹ́ẹ̀kọ́ àwa lọ pé ń bo ní ilé umra yẹn in that abjad order. Níbo ni ilé ẹ̀ ní abjad order under L 0010 ó direct wa lọ sí second house abẹ́ẹ̀kọ́ gbàtà dé second house òun náà la ṣe kíni la bá ń bẹ̀ so ó túmọ̀ sí pé níbi ìsìn eléyìí ni Dọ̀míìrù ṣe kíni ló mú so ṣùgbọ́n a lo tébù ilé torí pé eléyìí kún ju so ti yé báyẹn tébù tá a wá lò yìí ó fún wa ní Bayad ìràwọ̀ wà ní Bayad ní àwọn ilé ìràwọ̀ èwo ló ń lo Bayad níbẹ̀ sọ̀rọ̀ sókè Gemini so ó túmọ̀ sí pé ìràwọ̀ ẹni yìí Gemini òun ni ìràwọ̀ tó ń lò so kíní kan wá ní mo tún wá fẹ́ hard mọ́ àlàyé gbogbo ẹnì kọ̀ọ̀kan láyé ṣé ní gbogbo ilé ìtàn kọ kalẹ̀ yìí tán kọ ẹyọkọ̀ọ̀kan fúnra ọ̀kọ̀ọ̀kan yìí practically gangan èèyàn ò ní máa lo ṣákàdé kan níràwọ̀ méjì ló máa jẹ́ ó gbọ́dọ̀ píà mọ́ ìràwọ̀ míì ó wà lọ ṣe kí ni ó máa píà ṣákàlé ẹyọ kan kò lè govern ìgbésí ayé èèyàn ṣákàlé méjì ló máa jẹ́ ìkan máa wà lọ́tún ìkan máa ṣe kí ni ìkan máa wà lósì wákàlá kí ní ẹkùn kí ni o àzìwájà ni píà ni ó gbọ́dọ̀ lákọ kó tún ṣe kí ni kó tún lábo kò possible kí ó jẹ́ pé ṣákàlé ẹyọ kan péré ni ó máa govern ìràwọ̀ so ó máa ní olú the major a ṣẹ̀ṣẹ̀ wá ní supplementary amúgbání lẹ́gbẹ̀ẹ́ so pé lè ṣe jẹ́ Bayad nísìn èyí tó jẹ́ olú nìyẹn ó máa wá mú ìmí nínú ṣákàlì á mú mọ́ra tí wọ́n jọ máa govern so tá bá wá fẹ́ mọ̀ yẹn nínú Romli nísìn ìyẹn ni double star figure ìyẹn ni kí ni delta 16 lè máa fi wá yẹn delta 15 la fi wélé delta 16 lè máa fi ṣe kí ni lè máa fi determine òun tá a mọ̀ sí double star figure so ìyẹn láwa calculate nsìn now tá a bá fẹ́ ṣe double star àáka gbogbo 1 tó wà ní Romli yẹn títí dé house 16 ní stop ní house 15 so automatically tá a bá kà náà nsìn because kò sí 1 nínú bí nǹkan tá a máa get náà is 24 so
delta 16 is 24. Now 24 yẹn òun àkínyọ 12 a máa ṣe kíni divided by kíni 9 straight àwa remainder. So 9 máa lọ nínú 24 lẹ́ẹ̀mélòó ẹ̀ẹ̀mejì kí ló máa ṣẹ́kù sílẹ̀ á ṣẹ́kù 6 abẹ́ẹ̀kọ́ ni. So 6 tó ṣẹ́kù yẹn àwa lọ sí ilé kẹfà nínú Romley a lọ fún ní star ẹyọkan. So 5 6 abẹ́ẹ̀kọ́. So ó ti gba star ẹyọkan báyìí abẹ́ẹ̀kọ́ ni. Àwa value figure yẹn using kíni 8472 code basidawu àwa value ẹ̀ ṣe pé 8 lélẹ̀ àbí èyí ni 4 0 ní méjì yẹn wà ní àdẹ̀ 7 and 2 ló ṣe kíni ló ní 1 1 àwa àdẹ̀ 7 plus 2 á fún wa ní kíni 9. So 9 yẹn à ń lọ sí ilé kẹsàn ní abẹ́ẹ̀kọ́ òun náà tún gba 1 star. Àwa value figure yìí using 8472 code level 8 ló sílẹ̀ ó ti gbogbo èyí tó kù. So 8 à ń lọ sí ilé kẹjọ rẹ̀ òun náà tún ṣe kíni agba 1 star. 8472 code 8 wà ń ṣíṣí 2 náà wà ń ṣíṣí 8 plus 2 10 ó ti ju 9 lọ ó yá gé kí ló ṣẹ́kù ó ṣẹ́kù 1 ó dá wa padà síbí èyí náà ṣe kíni ó gba single star. So a tún ṣe value àwa value tiẹ̀ náà using 847 8 wà ń ṣíṣí lẹ́yìn ẹ̀bọ́ ló tún wà ń ṣíṣí 7 8 and 7 will give you what 15 ó ti ju 9 lọ gé kí ló ṣẹ́kù 6 ó dá wa padà sí ilé kẹfà ó ti gba star kan tẹ́lẹ̀ àwa tún gba kíni ó ti di double star a máa dúró àti rí double star figure àmúgbálẹ́gbẹ̀ẹ́ nìyẹn. So ìràwọ̀ ẹni nísìn it is controlled by Bayad and Nasratu Kharija. Fortuna Minora àti Bayad tá a mọ̀ sí Albus. So Albus and Fortuna Minor òun ló ń govern ìgbésí ayé ẹni Bayad àti Nasratu Kharija. Ìkan máa wà lọ́tún kan máa wà lósì. So o lè píà rẹ̀ wọn ò ní lù papọ̀ o. Àwọn ẹlòmíta bá ń sọ̀rọ̀ píánì wọ́n máa lu méjèèjì pọ̀ rárá o mọ́ lù pọ̀. Handout ní kó lọ wá handout 2 tó bá ní handout 2 lọ wo mọ́nà rẹ̀ kí ni ó ń sọ. Ọya bá ń wo London pairing primer ni adonic ni Bayado ló fi ṣe primer. Bayado kò lè Bayado ló máa jẹ́ primer òun ló wà lọ́tún ní tó wà lọ́tún ní primer. So under Bayado ló máa lọ tó bá dé under Bayado wà lọ wá Nasratu Kharija so ti bẹ́ẹ̀ kí ló wà wájú ẹ̀ nínú handout. Endurance and patience. Wí sókè dáadáa. Endurance and patience. Endurance and patience. Ìkìlọ̀ tí wọ́n gbé wá fún ìgbésí ayé nìyẹn. Kó máa ṣe sùúrù dáadáa. Kó yé máa kánjú. Ṣẹ̀dá pé àwọn Gemini wọ́n níṣòro kan gbogbo nǹkan. Kí ni? Gírígírí. Gbogbo nǹkan kánjúkánjú, gbogbo nǹkan wùrùwùrù, gbogbo nǹkan wàdúwàdù, gbogbo nǹkan wàràwàrà. So àkọsẹ̀jáde yẹn wá ń sọ bẹ́ẹ̀ pé endurance and kó ní ìfaradà kó sì lọ pọ̀ ní sùúrù kó yé máa fi wàdúwàdù ṣe gbogbo nǹkan kó máa farabalẹ̀ tó bá ti ń ṣe bẹ́ẹ̀ yóò tètè débi tí ó ń lọ. So fáwọn tá a bá fẹ́ get handout ẹ kàn sí mi lórí WhatsApp ẹ má pe nọ́mbà mi torí Ọlọ́run ẹ lọ sí WhatsApp ẹni tí fóònù ẹ bá ní WhatsApp kó gbà fọ́lọ́run tàbí kó lọ wá ẹni tí fóònù ẹ ní WhatsApp WhatsApp tó bá ti débẹ̀ kí ni WhatsApp nọ́mbà náà 0703 492 4039 lẹ́ẹ̀kan sí 0703 492 4039 WhatsApp number tá máa ti reach mi nìyẹn. Kí wá ṣe pé ká tó wá dé WhatsApp yẹn náà tán ká tó wá pè tó bá fẹ́ pè mí ní kí ẹ má pè ṣùgbọ́n kọ́kọ́ gba permission wá message mi salam alaikum àbí hello àbí good afternoon àbí good whatever can I call you tí wọ́n sọ pé not now kò tí ìyá tí mo fẹ́ receive call tó bá yá mi màá padà pè ẹni yẹn fúnra mi tàbí kí n sọ pé ó yá call me
That is my policy. So please and please keep to it. Ẹlòmíì akọ dédé pè yàn, ẹlòmíì bàjẹ́ video call ló máa pè straight. O mọ̀ yẹn rí o bá yàn sọ̀rọ̀ rí o ń pè ní video call. So gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kò bá mu. Message mi tó bá fẹ́ pè gba permission pé ṣé o lè pè. O mọ̀ nǹkan tí mò ń ṣe lọ́wọ́ náà. So bó ṣe jẹ́ nìyẹn. Eléyìí jẹ́ example 1. Màá ṣe example kan sí kó tó di pé a máa dágbére lálẹ́ yìí. Mú kíní tẹnu pa kíní rẹ̀ dà àlẹ́ mi máa hà. Example 2, tẹ́nìkan tá a ṣe ó fún wa ní 1626. 1626. Ó yẹ decode ẹ̀. Ẹ ṣe decryption fún. Ẹ ya table yín, ẹ fọ́ọ̀mù ẹ̀ kó pé 16. So náà tá a ti wà professional tá à ń wò láti lé. Tẹ́ bá ti yára parí table yín. Ntí ń jẹ́ tí ẹ máa fi jẹ́ kí n mọ̀ pé ẹ ti parí ẹ̀, type the sole figure as a comment. Sole figure table yẹn type as a comment. Tó bá gbà máa mọ̀ níbí. Complete the table. Then type your sole figure as a comment. 1626. (8472) code ní ká fi decrypted. Use 8472 code. Ẹni tó bá ti parí table tiẹ̀ kó sọ sole figure. Ibi sole figure yẹn láti mọ̀ bóyá ó gbà àbí kò gbà. Okay, ẹnìkan ti type sole figure. Ẹ jẹ́ á wá ṣe table yẹn ká wò àwọn méjì ti type sole figure. Ẹnìkan ní tọ̀rí kí ni ti sole figure tòun.
well ẹ jẹ́ ká ṣe tá bá ṣe tán àwa mọ̀ bóyá wọ́n gbà M D N A 1 kí ni 1 Jaudala 1011 kí ni 6 0101 come to carry kí ni 2 Adoyi abẹ́ẹ̀kọ́ 0101 kí ló máa wà ń bí 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 0 kí ló máa wà ń bí ìwé ńkọ́ now that is the correct table kí wá ní sole figure correct so kí wọ́n àwọn tó gbà Ustaz Ọlásùnkànmí Adam Ru Romley nìyẹn Adoik àti Ustaz Luka Abdul Kabir bákan náà Sheikh Musa ibn Solihin bákan náà Amirul Maslaha Adesina àwọn tó gbà nìyẹn Ru Romley ni ẹjá wá ti Sidku Romley 3 plus 5 wá kí ló máa fún wa ó sọ pé 15 and 3 plus 5 ó ní 8 ta ló sọ̀rọ̀ náà ok àwọn tó ṣẹ̀ dé ni ó yá kí ni 3 plus 5 wá 1 1 1 0 11 plus 15 wá ńkọ́ ó pé 26 0 0 0 1 tá bá hard méjèèjì pọ̀ ńkọ́ eléyìí ni Sidku Romley ó wà ń bẹ àbí ó wà lọ́nà méjì àbí now ẹ wá ẹ jẹ́ ká wá delta 15 nínú Romley yìí Domiru Romley la fẹ́ wá yẹn so a máa kọ́kọ́ ṣe kí ni a ká gbogbo 1 tó wà ń bẹ yá 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 34 ó fẹ́ lọ ka di ó fẹ́ ka 16 àbí wọ́n ní kó stop ní 15 òun ka ti 16 wọ́n ṣe ń ṣe mistake nìyẹn o minus 12 kí ló máa fún wa 22 abẹ́ẹ̀kọ́ 22 yẹn a wá divided by 9 a wá remainder ó jẹ́ 4 starting from house 4 so a wá kí ni ilé figure yìí nínú abjad order oya come to carriage under hell kí ni ilé ẹ̀ níbo ni ilé ẹ̀ ń bẹ níbo ni ilé ẹ̀ ní abjad order come to carriage 12 ó darí wa lọ sí house 12 gbàtà dé house 12 a bá Kausaji níbo nílé Kausaji ní abjad order Teskinul Habjad níbo nílé Kausaji ní Teskinul Habjad kí ló fún wa ó fún wa ní 7 ó dá wa padà lọ lékeje bàtà délé keje
aba kọ́pù dákìl níbo nílé tiẹ̀ ní abjad order. What is that? 14th house. Bàtà dé 14th house kí la bá ń bẹ̀? Kí la bá ń bẹ̀ o? About to carry. Àgbẹ̀ ti bá tẹ́lẹ̀ ní house 4. So àlọ́mọ́ lọ́mí rọ́mlì wà nìyẹn. So Rn is equal to 0 1 0 1. Ìràwọ̀ wo ló ń lò? Count the carriage. Tau Taurus. So ìràwọ̀ tẹ́ni yẹn ń lò Taurus. Tá bá fẹ́ wá pairing ẹ̀ á wá lò delta 16. Àbẹ́ ẹ̀kọ́ ni a fi mọ ìràwọ̀ tó gbé pọ̀n. Àti ìtú rọ́mlì yẹn o, a kàn ń wáràwọ̀ ẹni yẹn. Rọ́mlì yẹn gẹ́gẹ́ yóò ṣẹ̀ tó wá sọ̀rọ̀ nípa ẹni yẹn. Irú ta parẹ́ tán lẹ́ẹ̀kan náà. O kò ṣe wáràwọ̀ ni. Tó wá fẹ́ wo pé ó dá kí ni rọ́mlì yìí ń sọ. O ṣẹ̀ tó wá kó sí translation. Kí ni rọ́mlì yìí sọ nípa ẹni yìí. So a ṣẹ̀ tó wá sọ̀rọ̀ ní kíkún. So eléyìí nísìnyí ó ti sọ̀rọ̀ àwọ̀ fún wa ti mọ̀ pé ẹni yìí ẹni tó ní kíní Taurus ló lò. So delta 16 ẹ̀ kí ló fún wa? Double star figure ẹ̀ kí ló wá fún wa? Kí ló fún wa? Kí ni double star figure? Sọ̀rọ̀ sókè. Ṣó ti gẹ̀ẹ́tì ẹ̀ ni? Ó gẹ̀ẹ́tì ẹ̀ ó ṣe ni? Ó wá double star figure ni? Brother kí brother kan ti wá double star figure yẹn o. Ẹni tó bá ti gẹ̀ẹ́tì double star figure kó type yes. Yes. Bẹ́ẹ̀ ni. Ustaz Ọlásùnkànmí Adam ó gbà. Come to carry ilé wo? Ti ilé wo? O mọ ilé tó wà ní. Olóògẹ́ ti double star figure. Ṣé o ní mọ ilé tó wà ní? Ilé kejì ẹ́n. So double star figure ibi ló wà. Ilé ajé. Ilé arísìkí. Ibẹ̀ ni double star figure yìí wà. So òun náà ló tún ṣe kíni ló gbéra ẹ̀ pọ̀n. So Taurus ẹni Taurus level 1 ni original Taurus kò mú kò dàpọ̀ mọ́ràwọ̀ míì. So irú ẹni yìí gbogbo ìṣesí Taurus tẹ́ bá sọ fún pátá a ní àfà ẹ ṣe kíni ẹ ríran exactly tó máa rí fún yín nù. Torí kò gbé mi irú tẹ̀kan tó gbé Nasratu Kharija ní double star figure ó máa lo àwọn fíṣọ̀sì Leo á lò ní fíṣọ̀sì Leo á lò mọ́ Gemini ẹ̀ ó ti èyí báyẹn ó máa lò wọnú ara wọn so ó máa láwọn trait Leo kọ̀ọ̀kan nínú trait ẹ̀ á dẹ̀ so àmọ́ eléyìí tẹ́ ṣe tán yìí no kò ní lo tìrà omi Taurus nìkan ni. So tẹ́ bá ṣe ń sọ báyìí ní wọ́n sọ pé àfi bí ẹni pé kó gbé yín mì yóò ti mọ̀ ṣe nù bí yóò máa wò pé ẹni yìí rí wọn ó rí wọn tán. So bó ti rí nù ibi tá a dé dúró lálẹ́ yìí lọ subhana rabbika.